ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Mohbad tá a rò pé bóyá ó ti tutù láti jọjọ́ yìí Bukky Jesse tún jáde o wọ́n ní àwọn àṣírí ńláńlá kan wà tó wà tí VDM fẹ́ tún jáde nípa ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ṣùgbọ́n Naira Marley fúnra rẹ̀ gangan ló tún ní kọ́ńkọ́fà ìmọ́lẹ̀ pé òun fìjálẹ̀ fọlọ́run jà wọ́n ní àṣírí ńlá kan wà o tí ó yẹ kẹ́yìn èèyàn gbọ́ o Bukky Jesse wá ní òun mọ̀ pé Naira Marley ò lọ́wọ́ nínú mátà yìí ṣùgbọ́n Sam Larry gangan òun ni corporate tí ó yẹ kán mú sí orí ọ̀rọ̀ yìí ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí láìpẹ́ yìí ó ní because fídíò kan wà tó jáde tó bẹ̀rẹ̀ sí ní òun ti wà òkè ara òun ti yá nǹkan kan ò ṣeun wọ́n ní bóyá AI ni o wọ́n ní tó bá jẹ́ pé bóyá rẹ̀ ti yá àbí kò yá lóòótọ́ kó bọ́ta kó ṣe live káwọn lè mọ̀ pé kò sí tó ṣe ó ní ṣùgbọ́n kò sí bó ṣe lè ẹgbẹ̀rún Samuel ṣe lè sá ó ní Mohbad gan ó yìí wà lórí trailer ẹ wá nǹkan fìdílé nǹkan. This is CrossBlog X TV. Don't forget to subscribe, like and share. Ẹ jẹ́ àjọgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu Bukky Jesse because ó tún gbogbo àṣírí bí ọ̀rọ̀ ṣe jẹ́ tí wọ́n refuse láti ṣe DNA pọ̀ tán dẹ̀ fẹ́ gba property Mohbad ẹ wò ó eléyìí pọ̀ ẹ jẹ́ àjọgbọ́ lẹ́nu Bukky Jesse. ọbọnú ayé ẹ máa tún gbogbo ẹ síta báyìí ẹ̀gbọ́n mi ṣá náà kí mo fẹ́ fàyọ mo ń sọ fún ilé ní ẹkọ ti fídíò yìí VDM ready láti fight ìgbà yẹn láti fi wà Ìyábọ̀ Òjó wọn gbogbo ayé. Naira Marley stopped it for reason best known to him. Naira Marley sọ pé òun fi gbogbo ẹ̀ sílẹ̀ fàlà nítorí àwọn àfáà tó wé láwà ní ńlá yẹn wọ́n ti lọ bá Ìyábọ̀ lọ bá wọn kọ́ bóun bẹ́ẹ̀ ó lọ bá èyí tó máa ń pààyàn sórí ilẹ̀ yẹn tó ń talẹ̀ yẹn náà ìyẹn náà bẹ Naira Marley náà wá dákẹ́ kò sẹ́ni tó sọ pé kó fìyà jẹ Ìyábọ̀ but kí Ìyábọ̀ kọ tiẹ̀ bọ́ta kó ní ẹ̀yin èèyàn mi o Naira Marley ò lọ́wọ́ sí kinní yìí o á rí ìdìbò image Naira Marley díẹ̀ but Naira Marley dúró de pé how we do it Naira Marley ṣe fẹ́ gbọ́ wọ́n á ti bà tiẹ̀ jẹ́ tọ́lẹ̀ ti bàjẹ́ tán fún ẹ báyìí Naira Marley kò sátúnṣe because mo wá rí pé ìwọ tó ti ń command the biggest crowd ó wá dẹni tó lọ ń kọrin night club ó dẹni tó lọ ń kọrin ní Ìdúà ní polytechnic ó dẹni tó lọ ń kọrin ní Ìgbọ́kọ̀dá polytechnic ìwọ Naira Marley ó dẹ̀ jókòó dẹ̀ wò pé everything is normal ibikíbi tó bá gbé fọ́tò ẹ̀ sí èpè lọ́ máa ń gbé ẹṣẹ́ tọmọtọmọ Naira Marley you are tí n bá sọ òyìnbó wọn máa gbé TikTok lọ ní Naira Marley sórí tí máa ń wẹ̀ báyìí bombastic side eye ni máa fi ń wẹ̀ bombastic side eye because what are you encouraging? You are encouraging bad behaviour in the society because tí Ìyábọ̀ bá mú ilé jẹ mélòó ló ti ṣe fún tó mú jẹ now ti Naira Marley nìyẹn so ẹ sọ fún Naira Marley kò tí ì rí nǹkan kan o kò tí ì rí nǹkan kan ok Ìyábọ̀ tí wàá ṣe yẹn tán ó lọ bẹ́ẹ̀ lẹ́yìn àbí kò dẹ̀ lè promote ẹ àbí àbáríbi tó ti ń gbé ẹ ṣépè kò ní gbé fídíò ẹ pé please ẹ má ṣépè fún àríbi tó ti ń Naira Marley àlórí ẹ burú orí ẹ burú ṣé máa pé mo ti ń jà fún ẹ tẹ́lẹ̀ bọ́ ipò kan tẹ ẹ̀ dákẹ́ yẹn tó bá ń sọ pé gbogbo nǹkan tó ṣe fún ẹ ó ti affect ẹ you must be high on cheap drugs ìyẹn nìyẹn o ẹ mú ti Naira Marley dání now kí ni wọ́n fẹ́ fàyọ Naira Marley èmi máa pọ̀ lọ́wọ́ nínú ikú Mohbad mo lè fi gbogbo ayé mi bet ṣùgbọ́n Sam Larry ó mọ̀ pa kú Mohbad máa fi gbogbo ayé mi bet Sam Larry mo sọ fún yín pé bí Àṣànà ṣe ju Mohbad látòkè sílẹ̀ tí Mohbad ṣe dákẹ́ báyìí Sam Larry ni Àṣànà pè Sam Larry ni Àṣànà pè mo sọ fún yín mo ṣebí mi ẹ tó bá parọ́ òní rántí nǹkan tó kò ní ní mẹ́mórì ẹ gbọ́ mi ṣá Sam Larry l'Àṣànà pè Sam Larry ló palẹ̀ mọ́ ló ṣe everything òun ni Sam Larry fi sọ pé wọ́n ti gbé sí all stations settled now ẹ bá mi dìyẹn mú sọ́wọ́ sí ẹ má fi jẹun o ẹ má fi jẹun two things ni mo wò pé Naira Marley ò ṣe lè sọ̀rọ̀ Naira Marley mọ̀ pé tó bá fa Ìyábọ̀ Òjó àṣírí Sam Larry àtú I think that is just the reason tí Sam Larry ṣe ń kabọ́ra tí Naira Marley ṣe ń kabọ́ra Naira Marley mọ̀ pé ọwọ́ Sam Larry ò mọ́ mo dẹ̀ lè fi gbogbo ayé mi bet ẹ mọ̀ pé mo sọ fún yín sí mo là ní Naira Marley saint ni kò mọ̀ ń pa ẹ̀ but Sam Larry máa fi kọ́ tabade etí ayélala kọjá ká mú mi ayélala tí Sam Larry ò bá mọ̀ ń pa ẹ̀ ẹ̀jẹ̀ má gbàgbé pé ìgbà tá bẹ̀rẹ̀ justice for Mohbad tá ń lọ sí corona ìgbà tó kọ́kọ́ lọ sí corona Àṣànà rojọ́ gbogbo ẹjọ́ tẹ́ṣàdá rojọ́ yẹn kò dárúkọ Sam Larry ṣe rántí kò dárúkọ Sam Larry adájọ́ yẹn wá béèrè pé Naira Marley ló ń dárúkọ but Sam Larry làwọn rí tó ń ná
Mohbad kiri inú fídíò ṣé òun fẹ́ Sam Larry ni ṣé gbogbo ìrántí abẹ́ ti gbàgbé ni ẹ jí gbogbo ọkàn tó sùn lọ ẹ jí èmi ò gbàgbé nǹkan ẹ kàn lè òun lè máa ṣe tí mo máa sọ story Mongo Park fún yín story ìgbáyé MQ Abiola ó wà lórí mi ẹ wò bàtán sọ̀rọ̀ sí Olùmí àti bàbá Ìjẹ̀ṣà mo lọ mú story yẹn láti bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo lọ mú fún yín ni ẹ gbọ́ mi ṣá ṣé wọ́n ti gbé first appearance ní court tí Àṣànà lọ tí bàbá Mohbad lọ ṣe wọ́n tí tó sọ pé bàbá Mohbad gbàṣẹ́wó láti gbẹ̀rígbẹ̀ wọ́n gbé lọ VI tí mo ní visibility study okógun àti wálẹ̀ kí bàbá Mohbad tó dé VI tó lọ máa ń gbóbìnrin wá bá sùn mo ní okó tó le gan àti wálẹ̀ kan tó dé VI ipe káṣànà tún parọ́ mi ìyẹn kọ́ mo fẹ́ wá sọ ń sìn ṣé gbogbo yín rántí ìgbà tó wà ní court Àṣànà rojọ́ oríṣiríṣi mọ́ Sam Larry lẹ́sẹ̀ mọ́ Naira Marley lẹ́sẹ̀ kò dárúkọ Sam Larry níbi kankan ṣé gbogbo yín rántí George yẹn láti bèrè lọ́wọ́ pé Naira Marley tó ń dárúkọ yìí àwọn ò rí inú fídíò Sam Larry làwọn rí tó ń ná Mohbad káàkiri why are you not mentioning Sam Larry ṣé rántí tí adájọ́ yẹn fi bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé Sam Larry ń do ẹni ọ̀rọ̀ pèsè jẹ ṣé rántí ó ní ṣé Sam Larry ń do ni kò dáhùn ó ń wò kí ó ń wọlẹ̀ wọ́n tún wá bèrè lọ́wọ́ ẹ̀ pé àtìgbà tí Mohbad ti fẹ́ ṣé wọ́n nìkan ṣé Mohbad nìkan ló bẹ́ẹ̀ sùn ọ̀rọ̀ bá pèsè jẹ olórí burúkú bá faint ṣé gbogbo yín rántí ẹ dẹ̀ lọ wo gbogbo fídíò tẹ́ ń ṣe látijọ́ yìí ẹ lọ wo gbogbo fídíò tí Àṣànà ń ṣe kò fi ọjọ́ kan dárúkọ Sam Larry rí Sam Larry tó jẹ́ pé òun la rí inú fídíò tó ń na Mohbad káàkiri tó ń da Mohbad láàmú tí ìyá Mohbad gangan tún sọ ìgbà tí Mohbad kú ó ní ọmọ máa lé kiri ni ó máa ní mọ́mí ọtí ń bọ̀ o ẹ jẹ́ ká kúrò ní apartment yìí ṣé gbogbo yín rántí Àṣànà kò dárúkọ Sam Larry rí the fact pé gbogbo wa tún rí fídíò kò dárúkọ Sam Larry ìjọkọ pé Sam Larry ikú máa pa ẹni gbogbo bó ṣe dákọ́ mi láàmú ẹ wá sọ fún mi pé Naira Marley ò cover Sam Larry Sam Larry ṣó fẹ́ gbọ́ èmi gbọ́ pọ́n ní fídíò tó fi wọ̀n wá yẹn wọ́n ní old video ni Sam Larry mo fẹ́ yẹ kó ṣe live tó bá yẹ kó wà okay Sam Larry mo fẹ́ yẹ kó ṣe live ó lè wà okay Sam Larry eyewitness ó wà okay video tó ṣe is not a live video according to what I heard but Sam Larry jẹ́ kí n sọ kíní kan fún ẹ until tí Mohbad bá wá gba ẹ̀mí ẹ Sam Larry until tí Mohbad bá gba ẹ̀mí ẹ kó tó fi ẹ lẹ̀ ṣé wàá rí Naira Marley mo mọ̀ pé I know ọ̀rẹ́ máa ń dúró fọ̀rẹ́ ni but in some cases destiny tiẹ̀ àti brand ẹ ó ti wà jeopardized already. I'm not going to say much because I will just tell you all for free and I will be honest with you all. VDM was ready to fight it to finish. But Naira Marley pa gbogbo ọ̀rá ẹ̀ ni for the reason best known to him, which I told you, ipò mọ̀ pé tó ń bá go further. Naira Marley, Sam Larry will be exposed. So nǹkan tó ṣe kására nìyẹn. Ṣé nǹkan tí mo sọ yé yín? So Naira Marley continue keeping quiet but mo kàn fẹ́ sọ fún ẹni pé má fi tèmi ṣe case study lọ́sàn yìí bàbá mi fẹ́ yàwó kan ìyá àwọn Yẹ́misí nínú gbogbo àwọn ìyàwó tí bàbá mi fẹ́ sórí ìyá àwọn Yẹ́misí yẹn ó pa gbogbo ìdílé wọn gbogbo ìgbà tó ń pààyàn tó ń ṣèkà yẹn people never suspected her bàbá mi dẹ̀ jẹ́ nìkan tó quiet gan ó kàn wò pé let it go òun ò sòfà tóun ò ti rájẹ lẹ́nu ẹ̀ tóun ò ti ṣe ṣẹ́fẹ́ gbọ́ ó bà gbogbo ilé ayé jẹ́ tán ó bà gbogbo ìdílé Jésè ó dàrú tán kó tó wá kú ẹ gbọ́ mi ṣá ó dà gbogbo inú ilé yẹn rú tán kó tó wá kú ó máa eventually kú o nǹkan tó ṣe yẹn ó bá padà kà wọ́n ìkà yẹn máa kà wọ́n but tó máa ti ń ba nǹkan jẹ́ gan ìtọ́jú mo ṣe máa ń sọ fún ìwọ tó ń wò mí lọ́sàn-án yìí no grief for anybody pa àwọn kan tó pa ẹ́ enter àwọn kan tó enter ẹ́ ìjà wá ìjà ò sí always guiding má gbàfẹ́ ní kankan tó bá sórí Ọlọ́run ṣiṣẹ́ o ìbínú Ọlọ́run ló burú jù but Ọlọ́run máa take time ẹ jẹ́ kí wá ṣọ́ọ̀kì yín tán lé ní ibi tọ́lọ́run dá sí ẹ̀gbọ́n nǹkan tó sọ ni wọ́n ní Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà inú Ọlọ́run máa ń dùn ní tẹ́lẹ́ṣẹ̀ bá wá sínú kingdom tó ronúpìwàdà so ìkan tọ́lọ́run ṣe máa ń fún wọn ní
long time kó fi yí padà nìyẹn bọ̀ kàkà káwọn yí padà ìkà ló máa ṣe tó máa fi ba gbogbo ayé jẹ́ ẹ gbọ́ mi ṣá ibo lẹ́tìrí ẹ mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ kan tó bá yí padà inú àwọn Ọlọ́run máa ń dùn ni ìtọ́jú Ọlọ́run ṣe máa ń take time ẹ̀ meanwhile time tó Ọlọ́run take fún wọn láti yí padà yẹn àwọn máa fi ba nǹkan jẹ́ sí àwọn máa fi ba nǹkan jẹ́ sí wọ́n ti ba gbogbo ìdílé kan jẹ́ tán wọ́n ti ba gbogbo nǹkan tó da jẹ́ tán wọ́n wá náà yí padà Ọlọ́run á tún gbà wọ́n I can tell you for free Ọlọ́run tún máa gbà wọ́n ó wá lè jẹ́ ọmọ wọn àbọ̀mọmọ wọn àbí generation wọn ló máa wá jìyà wọn ìtọ́jú náà ṣe máa ń sọ pé ìjà wà ìjà ò sí always guiding má jẹ́ kán pa ẹ́ má jẹ́ kán ẹ́ńtà ẹ́ má lejú kiri ní tó bá ń sunkún kó máa fi kan rí wọn tó bá ń sùn kó máa fi kan rí wọn because sórí ayé tó wà yìí wọ́n fẹ́ jẹ́ ká jẹ́ wọn fẹ́ jẹ́ ká yó àárín nílẹ̀ inú ń bẹ lẹ́ṣin à ń wà kísà inú ń bẹ aláṣọ má gbà fún yàn kankan tó yẹ mo ṣe ń wo bàbá Mohbad tó yẹ mo ṣe ń wo bàbá Mohbad ṣe fẹ́ gbọ́ àwọn bàbá Adébóyè tẹ̀ ń wò yẹn wọ́n ń dọ́gbọ́n sí tó bá yíwọ́ wọ́n ń dọ́gbọ́n sí Èkìtì tẹ́tí wá yẹn it's just a matter of ṣóhun ló ṣe àbọ̀ nǹkan ẹ máa sọ pé pásítọ̀ ni àti ẹ̀já àwọn pásítọ̀ aláṣọ funfun ṣẹlẹ̀ ni mí àwọn ló yíwọ́ padà jù àwọn ló ṣoògùn jù aṣọ funfun iná lọ́mọ máa fi parọ́ ṣùgbọ́n kí lọmọdé mi mọ̀ àbí ó dìgbà tó bá ti yín jẹ́ tán bẹ́ẹ̀ dẹ̀ ṣé wà yín bàbá Mohbad Ọlọ́run má yẹ kó fọ yín lójú kó sọ yín darọ gan tẹ́ẹ̀ ní lè béèrè nǹkan ọmọ yín mọ́ ọmọ olórí burúkú yẹn níbi because ó ti rí sí pé ẹ dúró lórí pé fẹ́ ṣe díẹ̀ nìyẹn kẹ tó mọ̀ Ọlọ́run má yẹ kó pa ẹ̀yin gan mo lè sọ yẹn fún kò ní mọ́ ayákìlà kó wá pa yín oògùn yín náà ló máa lọ ṣe ìyá Mohbad ti sọ ó ní kò lè gbàdúrà kò lè ṣe nǹkan kan ológun oògùn nìkan ló mọ̀ ṣe ológun nìkan ló mọ̀ ṣe kò sẹ́ tó ní kẹsẹ̀ ká bàbá gbogbo àwọn tẹ́wọ̀ gbogbo àwọn pásítọ̀ yẹn gbogbo wọn lónìí kan tán tọ́lá gbogbo wọn lónìí bí tán yọ lọ ká má fẹ́ nu sọ̀rọ̀ tán ni ká má fún wọn petition ká má ti sọ aláṣọ funfun àwọn olóṣòògùn jù ṣebí sẹ́lẹ̀ lè mi ẹ máa tọrọ yín wàá gbọ́ mo ń protect ara mi the audacity for the girl the audacity for Ashana ọmọ yín kú kò pọ́sẹ̀ méjì ó ní audacity ó pè yín lórí fóònù ayé yín máa bàjẹ́ ní ayé yín ò ní dá ní ẹ máa ṣọ́kú ní ṣe fẹ́ gbọ́ bàbá ẹ jẹ́ tún là fún yín sìn ẹ jẹ́ tún sòótọ́ fún yín ṣe rí ti Rúkì the great ẹ tí ò pààyàn tó jẹ́ ẹrú pọ́ pààyàn lé lórí kẹlẹ̀ mọ́ pé Nigeria police system àti law system ní Nigeria is messed up bàbá tẹ́ bá rí justice ìgbà tí ẹ bá rí gbogbo nǹkan tẹ́ ẹ wá ìgbà is by connection is by connection àwọn táṣà náà rí tó ń lé Mohbad kiri gan kò gbé wọn ṣépè kò disrespect wọn bó ṣe ń disrespect yín tó ẹ wá jókòó ẹni ẹgbẹ́ ẹ mọ iye lọ́ọ̀yà tẹ́ ti gbàṣá barista bíi méjì bẹ́ta láti ṣéǹjì pẹ̀lú gbogbo owó donation gbogbo millions ó waste ni ẹ̀dẹ̀ yìí ń jókòó náà mi ní kẹ́ má ṣe ti lọ o but ẹ pa wèrè kó tó pa yín dànù kò ní yẹ come for me káyé wa bàjẹ́ any one of you wà náà ṣerú ẹ̀ mọ́ jésè tàtijọ́ lẹ pé ẹjẹ́ tún láńkàṣìfù mi àyà máa kọ́ ọmọ náà o wàá pa mí lọ́mọ wàá tún máa bú mi kiri wàá pa mí lọ́mọ wàá tún máa bú mi kiri ta ló gúnyán fún ẹ tó ní tọ̀bì òṣòro mo kọ̀ kẹ́mi mi lọ sí mi kọ̀ kí ẹ̀mí mi lọ sí you want to eat your cake and have it ládùúgbò mi tí mo ti yó má gbàjẹ́ nítorí ẹni yẹn má gbàjẹ́ ṣùgbọ́n dàbí ọ̀rọ̀ gbogbo wọn ọ̀rọ̀ ọmọ wọn ò ká wọn lára tó gbogbo àwa tá à ń jà fún wọn but ìyẹn kọ́ mo fẹ́ sọ mo kọ ọ̀rọ̀ Mohbad ló jẹ́ ká débi tá a dé ìṣó ti yẹn so ẹ má wọrí ẹ tún mọ the funny thing gbogbo àwọn tó bá ń sọ̀rọ̀ fún bàbá pátá tó wà ní Nàìjíríà ẹ gbọ́ mi wọ́n lọ máa mú wọn gbogbo àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ fún bàbá Mohbad tó ń mú èwo ni bàbá Mohbad ti ní kí lọ́yẹ̀ òun mú kó múnú àwọn tó ń bú bàbá àwọn tó ń support Àṣànà bàbá ò tí arrest èèyàn kan nu wọn ṣùgbọ́n Àṣànà ní gods
àwọn tó tún sòótọ́ wọn ò bú o wọn kàn fọlọ́pàá bú wọn wọn petition wọn tì wọ́n mọ́lé ẹ wo immunizer ọmọ immunizer yẹn ò búrí kò ṣe nǹkan kan rí wọ́n ti immunizer mọ́lé fọ́jọ́ mẹ́ta bàbá Mohbad dẹ̀ ń wò bàbá ẹ fi pé entitlement yìí ni it's not your entitlement o Mohbad Ọlọ́run fífẹ́ Mohbad sínú àwọn èèyàn ni but if you are going on like this ẹ wo nǹkan tí Àṣànà ṣe àti ìyá Mohbad ẹ lọ mú orúkọ ẹ lọ fi sínú ipa ẹ fẹ́ gba property Mohbad olórí burúkú yín dẹ̀rẹ̀ o ò lè ṣe DNA ṣùgbọ́n sáré lọ mú orúkọ sínú ẹ sáré lọ lẹ́yìn lọ sí court ìyá Mohbad tí ò tiẹ̀ fẹ́ alọ́bàmọ́ tí ò sínú family alọ́bàmọ́ olórí burúkú ẹ náà lọ forúkọ ẹ̀yin bíbí yóò ṣe bẹ̀rù Ọlọ́run náà ẹ ṣe bẹ̀rù Ọlọ́run náà ẹ wá jókòó Jésù mi ni mo gbójúlé Jésù mi ni mo kò sẹ́ni tó ní kẹ́ bá gbójúlé Jésù gbogbo ala gbójúlé Jésù gbogbo ala gbójúlé Jésù ṣùgbọ́n jẹ́ kí n sọ fún yín ẹni tó máa làlùyọ láyè abúta gan abúta no Àṣànà sọ pé nọ́ọ̀sì lógún ọkọ òun pa Àṣànà sọ pé ọ̀nà Mohbad ló fi kú Sàláì táwa rí tó na Mohbad yẹn Àṣànà ò bọ́ta kò fún lépè ẹyọ kan rí bàbá Mohbad tọ́mọ kú fún òun ló máa fún lépè òun ló máa dà láàmú òun ló máa gbé ṣépè ayé ń ṣe ẹni wàláì tí ìyá ẹ̀ ò bá jàkàrà ẹ̀ ní ìkọ́ kí èmi mi lọ sísẹ̀ ọ̀dà sítì yẹn ti pọ̀ jù Ìyábọ̀ nǹkan tí máa ṣe máa gbé Ìyábọ̀ ṣépè lójoojúmọ́ nìyẹn ó tún bọ́ tàǹgbà kan ó ní thank God ìyẹn Àṣànà thank God òun ti ń àtẹrẹsìn òun ti ń gba voice òun padà ìjọ tó ti sọ̀rọ̀ yẹn lọ́lọ́run ti sọ pé Ìyábọ̀ kò tún sẹ́ni tó máa rí mọ́ kò tún sí ẹni tó máa rí mọ́ a máa jáde o a máa ṣe fíìmù o bọ̀ wọ́n ní gbóhùn ẹ̀ inú agijù ló ti máa dún because àbíyamọ ni.